ọmọ Yorùbá ẹ kú déédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀. Pàápàá jùlọ àwọn tá à ń ṣèsinmi ọ̀sẹ̀ lónìí níbikíbi tá a bá wà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé, ẹ kú ìsinmi o. Akíwa kú ìsinmi òní, ọ̀pọ̀ ẹ̀ láṣẹ lọ́kè èèpẹ̀. Wọ́n ní yìnyín ni kẹ́yìn ó ṣe mí. Náà la fi sọ pé oore kì í gbé ìkà kì í gbé, oore kì í sọnù. Bó ti wù kó rí, gbogbo ẹ̀dá tó bá ti ṣe nǹkan fún èèyàn, tó bá ti gbìyànjú, ó di dandan kí wọ́n rí àbọ̀ ẹ̀. Iná ẹ̀ la ṣe sọ wípé mo ṣeré díẹ̀, mo ṣoore kò gbè mí, ọlọ́wọ́ kan ìkànnù ni. Eléyìí ló mú ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ní àwọn agbègbè kan nípínlẹ̀ Ọ̀yọ́, kí wọ́n parapọ̀ láti ṣe ẹ̀yẹ fún bàbá wa Bánjí Akíntóyè àti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ wò ó, kí wàá ní bẹbẹ tí àwọn bàbá yìí ṣe, ìyẹn Bánjí Akíntóyè àti Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, pàápàá Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó bàbá dámì. Eléyìí tó mú kí àwọn ọ̀dọ́ yìí kí wọ́n dìde kí wọ́n máa kọrin wípé ní ti ẹni tó bá jẹ́ gbogbo ènìyàn o làwọn ò lè sọ o, àmọ́ ní ti ọmọ Adéyẹmọ lórí ọ̀rọ̀ ìjàgbara fúnlẹ̀ Yorùbá no going back, àwọn ṣetán ibikíbi tó bá wọ̀ náà làwọn wọ̀. Ẹ wo gbogbo ẹ̀ lẹ́ máa rí wò lórí ìwòran yín lónìí, gbogbo ẹ̀ lẹ́ fídíò wọn máa gbé wá fún yín, ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò wọ́n láti bẹ̀rẹ̀. Ẹ wá wo oríṣiríṣi ijó, ẹ wá wo oríṣiríṣi àrà, ẹ wá gbọ́ oríṣiríṣi orin. Bẹ́ẹ̀ ni náà mo ṣe sọ ṣáájú pé yínníyínní kẹ́ni ó ṣe mí. Ẹ gbọ́ ni wọ́n fi forin tí wọ́n fi bẹ̀rẹ̀ pé kẹ́ ẹ lè mọ̀ pé eléyìí kì í ṣe pé bóyá ogun àbí wàhálà, it's not for war, ṣùgbọ́n nítorí bí inú àwọn ti ń dùn, pé inú àwọn ń dùn pé láìpẹ́ láì jìnnà àwọn ó sì tún ṣe ayẹyẹ ọjọ́ ìbí bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ahead of that, pé kó tó dọjọ́ náà o, káwọn kọ́kọ́ kọrin, káwọn ọjọ́, kí wọ́n sì ṣe àdúrà tàtà àti special prayer fún orílẹ̀-èdè Yorùbá. Special prayer fún orílẹ̀-èdè òmìnira Yorùbá tó ń bọ̀. Eléyìí máa wá jẹ́ àpẹẹrẹ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àti ibi tẹ́ ẹ wà, wípé báwo lẹ̀yin náà ṣe ń ṣe ti yín lọ́dọ̀ yín. Torí pé èmi a máa sọ wípé àdúrà la nílò fórílẹ̀-èdè Yorùbá ni mi sọ fórílẹ̀-èdè Nàìjíríà. Torí ọ̀pọ̀lọpọ̀ àdúrà tá a ti gbà fúnra Nàìjíríà lọ́dọ̀ tèmi, èmi ò rò pàdúrà yìí tẹ́wọ́ gbà. Torí kí wọ́n tó bí wa, òun làwọn bàbá wa ti máa ń ṣàdúrà fún, àmọ́ síbẹ̀síbẹ̀ rẹ̀ kàkà kó dẹ̀ ìṣe ló ń rí bó ṣe ń rí. Ẹ̀kú yá gbélẹ̀, wọ́n ní tààsù bá pé tara ẹni làájá, ṣe jájá àsù tiwa báyìí. Ìyẹn fún orílẹ̀-èdè Yorùbá tiwa táwa ń bèrè, yẹn Yorùbá nation. Òun ní ká ẹ jẹ́ ká gbárùkù àdúrà tì gbogbo àwọn tó ń ṣèdíwọ́ tó ń ṣèdènà, kọ́lọ́hún ó mú wọn kúrò lọ́nà. Àwọn tí wọ́n fọwọ́ tọ́ lọ́kàn kọ́ fọwọ́ tọ́ wọn lọ́kàn, káwọ̀ sátidélẹ̀ ìlérí àbíbò ni mo ti sọ. Ẹ wò, ẹ máa rí gudugbẹ̀wò lónìí, ẹ máa rí oríṣiríṣi àrà tí àwọn ọ̀ràn yìí dá. Ẹ dákun, ẹ bá mi share program yẹn, ẹ bá mi bó ṣe ń wọlé, ẹ bá mi share ẹ bá mi top up, bẹ́ẹ̀ ni ẹ bá mi kọ́mẹ̀ntì, ẹ jẹ́ ó wọ̀ gbòòrò ayé lọ, ẹ jẹ́ ó dé ọ̀dọ̀ àwọn tó ẹ jẹ́ kí wọ́n mọ̀ yìí pé kò sẹ́ni méjì tá à ń celebrate o. Oòduà Ọlọ́run àti ó ti yé yín, Ọlọ́run Odùduwà àti ọmọ wa, bàbá wa, èèyàn wa, ẹ̀gbọ́n wa, àbí kíni ká tó pè é, aṣíwájú wa Mósè ìrántí wa yìí tí ó kó wa délẹ̀ ìlérí.
olùgbàlà tiwa níran tiwa yìí Sunday ọmọ Adéyẹmọ pẹ̀lú Professor Banji Akíntóyè, bàbá dáadáa, bàbá tó jẹ́ pé ire ilẹ̀ Yorùbá lójú ayé bàbá yìí ni ó ṣe. Ẹni bá ní ẹkú ní òṣèwájú yín kó pa bàbá. Ẹ wò kì í ṣèpè kì í ṣàṣẹ láàárọ̀ kùtùkùtù ọjọ́ ìsinmi yìí. Bẹ́ẹ̀ ni wọ́n ní ẹnìkan kì í gbọ́ kó arú, ẹnìkan kì í gbọ́ kó ọ̀fọ̀, ẹnìkan kì í gbọ́ kó ọjọ́. Bẹ́ẹ̀ ni kàkà kílẹ̀ kú ilẹ̀ ọ̀yà àṣà ni. Ẹnikẹ́ni tó bá ń lo kúrò yín ẹsẹ̀ gìrìgìrì kó máa nìṣó lọ́rùn ṣáájú yín. Bẹ́ẹ̀ ni yóò rí tó Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ fohùn sí fídíò yìí kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ wọn, kẹ́ ẹ wo báwọn ọ̀dọ́ ṣe ń dára tí ò tí ì dọjọ́ òbí lára nìyẹn o. Bọ́bá wá di ọjọ́ òbí bàbá wa ọjọ́ 10 oṣù 10 tá a máa ṣayẹyẹ ọjọ́ òbí, báwo lọ́jọ́ ní òṣèré ọ̀yá gbogbo ẹ̀ làwọ̀ gbé wá fún yín láti Pàfílọ́n TV tẹ́ẹ̀sì gbádùn ẹ̀. ọ̀yá ẹ̀já àjọ débẹ̀, ẹ bá mi share ẹ like ẹ comment, ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe sí channel wa. Thank you. Let's go there. ẹ jẹ́ kí ọ̀gá wa lóògùn ọ̀fẹ́ Chief Ọlálérè comrade wa ọba sọ̀rọ̀ ẹ máa pàtẹ́wọ́ dáadáa. àwọn ti gbowó rè ṣó mi náà ti gbowó ṣáé sọmọ náà. lẹ́yìn ọmọ kò sọmọ mọ́ lẹ́yìn ìgbowó bàbá dání májà sọ́lá ìgbowó ọ̀sán kó ṣe kó di ṣíṣe kó di ṣíṣe. Olúwa gànà ń bẹ, òfin ọ̀tọ́lá ń bẹ, àbálàpọ̀ ń bẹ, gbogbo arúmọlẹ̀ lónìí ọ̀dọ́ wọ̀nyí. Gbogbo àwọn ọmọ tó tẹ̀yìn tí wọ́n jáde lẹ́yìn Sunday Igboho láti kó gun mú ọ. Láti kó gun mú Sunday Igboho, àgbàdá yóò mú. Wọ́n ti fi àgùntàn rúbọ lónìí, tẹ́fọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí pín. Wọ́n fi àgùntàn rúbọ lónìí kọ́ ìgbẹ́ wọn bẹ̀rẹ̀ sí dà. Eré ni àgùntàn fi sílẹ̀kùn fún olówó rẹ̀. Gbogbo bísí ajé bá wà bẹ́ẹ̀ nìkan wá kájọ́ máa ṣílẹ̀kùn fún wọn. Àṣẹ máa wọlé tọ̀ wọ́n. Àṣẹ wà. Ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lónìí. Ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lónìí. Àbámọ́dé òní jáde ẹ̀kọ́ máa ṣẹ. Àbátí alágbèmọ́ bá dà bálẹ̀ ìdùnnú gbà. Gbogbo ohun tó bá wúlò ní káàrọ̀ ọ̀rọ̀ mọ́. Olúgbò wọn ayé, olúgbò wọn ọ̀run. Orí bẹ́ẹ̀ kọ́ṣẹ́ bẹ́ẹ̀ lónìí. Wọ́n ní ọmọ aṣí fún wọn. Wọ́n ní ọmọ àlà. Orí bẹ́ẹ̀ kọ́ṣẹ́ bẹ́ẹ̀. Sunday Igboho ọdún owó lóde kí àdúrà rẹ̀ ó gbà o. Ìtọ̀lù ṣe ni. Gbogbo ẹni tí bá ń gbèrò aburú káburú ọmọ lọ bá lọ́wọ́. Wọ́n bá yẹ pé oṣù ní bá ń gbèrò aburú Sunday Igboho káburú máa bá wọn ta. Gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé Sunday Igboho kọ̀nà tí ó tọ̀ tó jẹ́ pé obìnrin ló tara ẹ̀ jáde tàbí obìnrin ló bi tó bá yẹ pọ́pọ̀ ní bá gbèrò abúsí káburú ọba. Okùn amúkútú là á fi di amúkútú. Okùn amúkútú là á fi di amúkútú. Gbogbo ẹni tí bá ń robiro tí ń robiro àwọn ọmọ rẹ̀ wọ́n máa mú ṣẹ́ra ọkọ̀ máa fi dè wọ́n mọ́lẹ̀. Máa mú mi ọ̀tá ara Sunday tó bá jẹ́ ọ̀tá rẹ̀ tó jẹ́ pé lára rẹ̀ lọ́wọ́ máa mú mi ara rẹ̀ lónìí kan máa gbé. Máa mú ẹ̀jẹ̀ rẹ̀ lónìí kan máa gbé. Bàbá yìí Professor Banji Akíntóyè kẹ́mi ni ó mú bàbá àṣàlẹ̀ àwọn Yorùbá Akíntóyè kádùá rẹ̀ ó gbà.
wọn má mu kásàsẹ́ yọ má mu ọ̀rọ̀ rẹ̀ má dàrú àtijẹ́ àtinà rẹ̀ má jò ṣòro arúgbó ìlú òde àfàgùtàn rúbọ fún gbogbo ìlú yìí gbogbo àwọn ọmọ sáyẹn gbogbo òfẹ́ arúgbó fún olóòdì kẹfọ wọn fi òun àtẹni tó wà ń bí àtẹni tí ò sí ń bí bájì wọn dààmú ayé wọn wá ń ṣiṣẹ́ yìí bájì wọn ò ṣe lásán wọn ò ṣe kí wọn kọ́lé wọn ò ṣe kí wọn rọkọ̀ báyọ̀ mọ̀ wọn sí dáadáa báyọ̀ mọ̀ wọn l'Àbújá báyọ̀ mọ̀ wọn lu London báyọ̀ mọ̀ wọn l'Amẹ́ríkà láti ọ̀dọ̀ Sunday Igboho ó sá bàbá tó jí olórí wa Tinubu ọmọ wọn sí mọ̀ ọ́rẹ́ bàjẹ́ àtijọ́ àtijọ́yè ó mú owó ọwọ́ rẹ̀ kó fi mọ́ o. ọ̀gá wa Olúṣọlá láwùrè. Olúṣọlá. ọ̀rọ̀ yóò dayọ̀ ọba yóò ní mú yín àṣẹ yóò ní mú yín gbogbo àwọn ọmọ tí à ń kó jẹ kó ní pa wọ́n ní gbé wọn dè yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ orí bá sọ pé òyìnbó yìí làwọn olé ayé àtàmọ́tà láwọn òde ọ̀run àmì ìrìnàkà jígí lórí bá mọ́tẹ́ nígbọ̀n ní ráyè wọ́n ní iṣẹ́ ìkílóṣó máa ṣe wọ́n ní òye dá lówó lọ́wọ́ wọ́n ní iṣẹ́ ìkílàjẹ́ máa ṣe wọ́n ní òye dá lówó lọ́wọ́ wọ́n ní àdébí ọ̀rọ̀ tòun kọ́ mísìmísì ilé mísìmísì oko ìṣẹ̀bẹ̀ tí ẹ̀kọ́ máa dùn ọmọ tí wa kọ́ máa dùn lónìí àṣefáṣe bá retí òkun lọ ṣe fá aṣojú ṣojú àrètí ọ̀sà lọ ṣojú ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà tẹ̀kìtẹ̀kì tí wọ́n ti ológun tẹ̀mí adédífá abáṣepa lónìí abáṣebi lónìí wọ́n máa lè wọ́n wá o lérí àwọn amújèrè wọn apàkóṣe alolúwẹ́rẹ́ fi ń sẹ́ arúgbó lẹ́ẹ̀ máa sẹ́ arúgbó lẹ́ẹ̀ máa sẹ́ arúgbó lẹ́ẹ̀ máa sẹ́ yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ lónìí ọ̀gá wa kílà. àwọn olórí wa kílà ń kó olórí jagunjagun gbogbo ọmọ mu wọn kọ́rọ̀ wọn ó dayọ̀ gbogbo òye tí wọ́n sọ lónìí kò mú lọlé àṣẹ o tó bá ṣe pé oṣù làbárí ló bá ní kí gbogbo ohun tá a ṣe lónìí kó má gbà kó máa bẹ́bọ̀ yìí lọ ní o. wọ́n yẹ pé ọkùnrin ló bá sọ pé ẹgbẹ́ ta lónìí kó má fi ìfẹ́ lódùn kó má dàrú o lápapọ̀ kó má dàrú kó máa gùn kèsí kó máa dolówó kó máa dọlọ́rọ̀ kó di mílíọ̀nù kó di sílíọ̀nù bẹ́ẹ̀ ni kó máa rí o wọn láwọn tí ń lo òkè kọ̀ọ̀kan lọ lólẹ̀ mọ́ gbogbo ọjọ́ tó bá ti jáde májì wọn yọ sọnà o májì wọn yọ sọnà o àwọn ni kí wọn máa lékè tó bá yẹ pé ìlọ́ba sọ pé kí wọn máa lékè tó bá yẹ pé abẹni wọn bá fi gbé jáde látara omi tó bá pé wọn máa lékè kí lè ogun tó bá yẹ pé ọmọ bá ti ara obìnrin jáde tí obìnrin bí tó bá pé wọn pọ̀nà tí wọ́n tọ̀ kí lè omu orí bẹ́ẹ̀ kọ́ ṣe bẹ́ẹ̀ lónìí ẹ máa sọ pé ìwọ owó là ń wéwó owó mi là ń dè sọ ọwọ́ làwọn oúnjẹ ẹ pè ní ìhun lọ́wọ́ ó dá bọ́ ọmọ lẹ́yìn àjò rí ẹ tún rí ẹ wá rajà ọmọ ọba ẹ wọ ṣẹ̀ṣẹ̀ wá ẹ wá rajà àwọn ìlówó ọjà tó lọ́wọ́ rà fẹ́ kọ̀ọ̀kan kò ní gbà lọ́wọ́ yìí ojú yóò ní fọ́ ẹsẹ̀ yóò ní rọ ọwọ́ yóò ní rọ lágbára lẹ̀ lágbára jagunmọ̀lẹ̀ lágbára òbí ló bòjé agbára ògùn àlẹ ẹgbẹgbẹ agbára òsì àtàbàyẹ fún agbára òsì àtàbàyẹ fún òkèkè bí ògùn gbogbo gbárùmọlẹ lónìí ogun òní mẹ́rin kọ̀ọ̀kan yín yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o yóò rí bẹ́ẹ̀ yóò bẹ́ẹ̀ ọmọ kékeré bá mọṣẹ lọ́wọ́ yóò kọ́kọ́ ṣe lágbàlagbà mọṣẹ lọ́wọ́ yóò kọ́kọ́ ṣe ọ̀rọ̀ yóò máa ṣe sówó oníṣẹ́ sí ti kú o ẹ wá ń ṣiṣẹ́ yìí ẹ ní fọmọ yín di ẹ ní fàyà yín di ẹ wá nífẹ̀ẹ́ mi ti yín náà ní ọ̀pẹ tó bá pé ọmọ wọn pọ̀ nẹ̀tẹ́ ọ̀tọ̀ òkun kó mú tọ̀hún ọmọ tó bá pínlẹ̀ èjò tí wọ́n rí yìí máa ń bí wọn náà òkun kó mú tọ̀hún bẹ́ẹ̀ ni kò rí o bẹ́ẹ̀ ni kò rí o ìlú tẹ wá wá ilẹ̀ ọmọ dàrú o àwọn tó wà bẹ̀rẹ̀ kọ́ má ṣèṣe o gbogbo olùkọ́ kẹ́kẹ́ kọ̀ọ̀kẹ́ wá ti jáde ilé yín àtọ̀nà yín kọ́ má dàrú àìní lè wọlé mọ́kànlá bá jọ kẹ́kọ̀ọ́ ẹ wà ṣàdúrà fèmí náà àwọn tó láyé wọn máa padà lẹ́yìn wa. lágbára Ọlọ́run